kíákíá ọ̀yọ̀ǹda mi. arí ẹ̀rí ó wà nù tàríkh wípé àwọn kan ní anabuwa Muhammad anabi fẹ́ ìyá ńlá wa Aisha ní ọdún 6 ó sì wọlé tọ̀ ní ọdún 9 kíní ìwà ń bẹ nínú nítorí máa ń lò against ẹ anabi wọ́n fi ń pe anabi lóṣì ná inú eléyìí ní sí inú common law tá à ń lò Nàìjíríà child abuse lápè child abuse ní ó ní iye ẹ̀wọ̀n rẹ̀ wọ́n fi ń ṣàfihàn sọ́dọ̀ anabi ipá anabi fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó sì wọlé tọ̀ ní ọdún 9 yọrọ yìí rí bẹ́ẹ̀. naam Ọlọ́run kó ṣamọ̀nà wa Allahumma àmín. Ọlọ́run kó fi wá mọ̀nà Ọlọ́run kó fi wá mọ̀nà Allahumma àmín. àwọn èèyàn ti hun ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi ba anabi ló kọjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lẹ́ẹ̀ máa bá nínú àwọn Sahih Bukhari wọ́n ti di fẹ́mi anabi lọ. nínú àwọn kutubu sihah táǹpé ní ọlálàáfíà ọ̀rọ̀ ní Sahih Bukhari lálàáfíà lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ tí wọ́n bá léèyàn lálàáfíà kò sí eré ọ̀wọ́n wọn fẹ́ lómi. bẹ́ẹ̀ni yóò ní malaria. ẹlòmí lè ní ọ̀fìnkì ó ti wà wọn. jẹ̀díjẹ̀dí lè mẹ́lòmí. jẹ̀díjẹ̀dí lè mẹ́lòmí àmẹ́ ẹ̀ ní mà àlàáfíà náà lẹ́ẹ̀mọ̀ wò torí yóò máa rún yóò máa ṣe kébékébé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sahih Bukhari àti Sahih Mùsùlùmí rí àwọn nǹkan mi ń bẹ tí ò lálàáfíà. àwọn àsáwọ̀ ti wọ̀. àwọn àsáwọ̀ ń bẹ tí ò lálàáfíà àmọ́ èyí tó bá lálàáfíà ń bẹ á máa lò ó omi náà tí ò bá lálàáfíà tá a bá rí wípé a lè bá a lọ tá a sì ta wílù ẹ̀ tá a bá lọ ń bẹ́rẹ́. tá a rí gbígbé sí. tá a stéètì ọrùn rẹ̀ tí ó fi lálàáfíà ká ṣe bẹ́ẹ̀ èyí tá a bá ti rí kájú nù inú èyí tá a lè rí lọ inú ẹni tí ya ńlá wa Aisha yìí torí wọ́n fẹ́ lọ wípé Aisha tètè wú níbi àwọn ọmọ alárúbáwá wọ́n ètè máa wú kò sí bí ọmọ ṣe lè wò ó wú tó báyẹ̀ pé ọdún 9 age láwa ní ó ń sí Ọlọ́run bá nábì ti tóni sallallahu alayhi wa sallam wà lè fẹ́ ọmọ. àkọ́fẹ́yàwó ànábì tó fẹ́ ojú ànábì lọ. bẹ́ẹ̀ni bàbá yálà wa Khadija. yálà wa Khadija gba ọdún 15 lọ́wọ́ ànábì Muhammad. Allahu ta'ala anha. ó ti bá wọn kọ́ wá jẹ́ pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì tí ó wà pé àbẹ́lẹ̀ kẹta tí ó fẹ́ torí ńgbà tá ànábì fẹ́ Khadija tán tádìjà kú tán ànábì tún fẹ́ Sauda. kó tó kan Aisha. káwá pé ìyá ńlá wa Aisha yìí ni ànábì ó tún wá ní ọdún 9 ló kù tó òun jábàlẹ̀ ẹ̀ kíní yẹn ìbánilókọ jẹ́ ni fún sí Ọlọ́run. ó jẹ́ fún ànábì. kọ́dà bẹ́yàn bá tún kà tíyàn bá tún sọ yóò tún máa pààyàn lẹ́kùn wípé wọ́n kọ eléyìí kalẹ̀ àwọn tí ń bá sì ń kàtírà ó tún máa wá kà ẹni bá wá kàtírà tí ó bá wá lọ jìndò kọ́ lọ wá nǹkan míì wípé ǹjẹ́ àtúrí nǹkan míì tí wọ́n kọ táfi máa pélé yìí bàbá wà mí lọ tá a bá rí míì rárá láìsí àwọn wípé ìjó òtọ́ ni àbírọ́ ni àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn wá míì ẹyọ kan tán mú lọ́wọ́ òun náà ni wọ́n ń lò ni wọ́n ń tẹ̀lé ẹni ọba yìí ti ṣerú nǹkan báwọn child abuse ni wọ́n pè wọ́n wá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ni humanizer ó ti yé humanizer ò sínú tí Ọlọ́run fi ròyìn àwọn ànábì rẹ̀ àwọn ànábì Ọlọ́run pé màṣùmùn ni wọ́n ṣètánì ò ní lò wọ́n dépò tí wọ́n ṣe nǹkan míì táyọ̀ máa fi bu wọn lẹ́yìn rẹ̀ ànábì ò ní nǹkan kan tá a lè fi bu nu gbogbo nǹkan yẹn láti gbà tá a ti bí títí tó fi kú kò ní nǹkan kan tí ẹnìkan lè rí sọ sí la wípé mistake rẹ̀ rí àbí nǹkan tó ṣe tí ò darí òun lọ́pàá tó yá kí wọ́n bá ṣe kinní kan àyà sáré máa ń sọ kalẹ̀ pé má ṣe báyìí àwọn lima ansin talahun afallahu anka lima ansin talahun èyí tó yọ̀ǹda fún wa tó jẹ́ wọ́n tẹ̀lé ọlọ́gun tó wọn lọ́rẹ̀ àwọn náà oníkọ́ máa sinmi èyí tó ṣe bẹ́ẹ̀ abasa wa tawalla an ja'ahu al-a'ma ó tiye àtàwọn nǹkan mi lima tuharrim ma ahallallahu laka tabtaghi mardata azwajika so gbogbo àwọn nǹkan báwọn Ọlọ́run tètè máa Ọlọ́run tí máa wá ń gáìdì ẹ̀ tí ó sáré máa sọ pé eléyìí tó ṣe yìí èyí tó ṣe bẹ́ẹ̀ kìí ṣe àwọn nǹkan tó burú o bẹ́ẹ̀ni àmọ́ Ọlọ́run wọn ti ń fẹ́ kó tiẹ̀ jẹ́ kí mistake kìíní kan wá á sáré correct ẹ̀ ni ó ti yé báwọn bírú rẹ̀ bá wá lọ́rọ̀ Aisha á ti gbọ́ nínú àyàtọ̀ Ọlọ́run wọn correct rẹ̀ wípé eléyìí kò dáa kò sí wáyé kan tó sọ fún wa abal Quran tó sọ fún wa yìí pé àwa la ní kọ́ fi Aisha lọ́dún báyìí lọ́dún 6 gbà tá a wá wá díẹ̀ kọ́sìm mo padà wá kàn án èyí tó dáa jù yín lọ èyí tó dáa jù yín lọ láti máa yí pé nǹkan kí nǹkan ni wọ́n gbé ló ń ṣe Ọlọ́run lọ́wọ́ tó fi ti ànábì tó fi ti ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ó ti yé báwọn tó sì bá òfin làákàyè ọba làákàyè lọ ó sì bá àwọn al-qanunul wad'i ẹ̀sọ́ bẹ́ẹ̀ ọba lọ al-aqlu wa naqilu ọba méjì lọ ó ti yé òun ni wípé ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ìgbà tí ẹ máa wo omi tó ti mọ èjì tí ànábì fẹ́ Aisha rè Asma'u bintu Abi Bakr ó ti yé tó jẹ́ ìyàwó Zubair bunu Awam ìyàwó ẹ̀ òun ni Asma'u bintu Abi Bakr òun ló bí Abdullah ibn Zubair ó ti yé
Asma'u yẹn ọdọ́ tá Ànábì ń kó Mákà tí ń ṣe ìyá lọ Mádínà Asma'u ń bẹ ní age of 27 years níjọ́ náà lọ́dún náà ibi tẹ́ ti mánu ipe ọ̀rọ̀ yípa Ànábì fi Aisha lọ ọdún mẹ́fà àwọn ẹ̀fà wa wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án ká yọ kú inú ọ̀rọ̀ tá a máa sọ kódà bí yẹn bá ń sọrú rẹ̀ àbá ó súnmọ́ kí Ọlọ́run ọmọ gba irun àtàwé rẹ̀ ń wá bínú Ọlọ́run torí ń parọ́ mú sí Ọlọ́run wa man yushakkiki ar-rasul min ba'di ma tabayyana lahumul huda wa yattabi ghayra sabilil mu'minin nuwallihi man tawalla jahannama wa sa'at masira gbogbo ntọ́ bá wò lè ṣe ń sẹ́ tó o bá ń sọ pé Ànábì fẹ́ Aisha ọjà balẹ̀ Aisha lọ́dún mẹ́sàn-án ó lè pàdé àánú lọ́dọ̀ Ọlọ́run ó tiẹ̀ èyí tó jẹ́ òtítọ́ òun rèé èyí òun irọ́ nìyí èyí tó wájú òtítọ́ rèé Asma'u ń bẹ ní 27 years lọ́dún tá Ànábì fẹ́ jáde kúrò ní Mákà lọ sí Mádínà 27 years lọ́wọ́ ẹ mú lọ́wọ́ wọn. ó wá gba ọdún mẹ́wàá lọ́wọ́ ìyá ńlá wa Aisha ẹ̀yọ ọdún mẹ́wàá kúrò ní 27 years. ó kù 19. 19 bó. 27. ọ tẹ̀lé mi mọ́ni. 20 káyọ̀ mẹ́wàá kúrò ní 27. ó kù 17. ó kù 17. 17 mẹ́tàdínlógún ló kù. Ànábì wá dé Mádínà ọdún kejì ọdún kan pé ń pọ́dún kan tó dé Mádínà tí ń jọ́dún kejì rẹ̀ lọ́yẹ̀sẹ̀ fẹ́ Aisha ẹ fi ọdún kan kún 17. ó jẹ́ 18. 18 years la Ànábì fẹ́ Aisha. sallallahu alayhi wa sallam. Ànábì fẹ́ yà ńlá wa Aisha ní 18 years. ó fẹ́ Aisha ní 18 years ọmọ ọdún méjìlélógún. ìgbà wọn láyẹ̀sẹ̀ wá sọ pé àwọn ọmọ alárúbá máa wú ọmọ 18 years nígbà wọn yóò tó wá máa tó ọmọ 30 years. yóò ti ṣe dáadáa. yóò ti ṣe dáadáa. kọ́dà 18 years ti wá ń yà yín náà. ó ti. wọ́n ti lọ. torí èrò òfin Nàìjíríà gbọ́dọ̀ lé ọmọ 18 years kó wá níbo ló ti gbóyún wá. kò sí. wọ́n sì lọ lé ọkọ kẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ mú bàbá rẹ̀. gbogbo nǹkan tó wà lábẹ́ òfin Nàìjíríà tó bá ti kọjá 18 you can do and undo o free. so ti get báyìí. Asma'u bintu Abubakri ó ju ìyá wa Aisha lọ lọ́dún mẹ́wàá. ó sì jẹ́ 27 years lànàbì kúrò ní Mádínà lọ Mákà lọ sí Mádínà. ó wá pọ́dún kan gẹ́gẹ́. Ànábì fẹ́ Aisha. ń jẹ́ pé Aisha ọmọ jẹ́ 18 years. Asma'u ọmọ jẹ́ 28 years. ẹ̀rí rèé wípé ìyá wa Aisha anabuwa Muhammad dàánù pa Ànábì fẹ́ Aisha lọ́mọdún mẹ́fà. ó wọlé tọ̀ lọ́dún mẹ́sàn-án dàánù. anabuwa Muhammad fẹ́ ìyá wa Aisha ní ọmọ ọdún méjìdínlógún. ìtọ́lọ́nu èyí wọn ni gbogbo ohun tí ń jẹ́ mùsùlùmí ayé lẹ́ẹ̀ma múláwọ́ lẹ́ẹ̀ma fi fún wa àwọn tí ń bá ń bí wípé èyí ṣe tá Ànábì yín fẹ́ Aisha ní ọdún mẹ́sàn-án ẹ wá sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ ẹ fún wọn lẹ́rìí eléyìí tí mo fún yín yìí. Masha Allah. bó wọn náà bá sì gbìyànjú ìwọ tọjá àfa ni wọn náà. wọn náà ọ ń sọ pé ọ ní jìnnà. wọn náà wá tíra ọlọ́lẹ̀ kan eléyìí tí. awi. ọlọ́lẹ̀ kan eléyìí tí awi rẹ. àfa tí ó bá tiẹ̀ yóò bá takò wá sóun náà lè fọmọ rẹ̀ obìnrin ọdún mẹ́fà. tó lè fi lọ́kọ torí ó tún lè dìjà wọn ní sẹ pé o sì lónìí kẹsàn ọdún mẹ́sàn-án lọ́fẹ̀ẹ́ o sì lónìí nífẹ̀ẹ́ Ànábì Muhammad definitely o nífẹ̀ẹ́ Ànábì torí ntí ọmọ bú Ànábì lọ ń sọ jáde lẹ́nu tó ìjẹ́ pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni. bó la ṣe hun ìhun kún un lérí ohun sí Ọlọ́run. dànù látòní. dànù. bá Ànábì ìfẹ́ lọ́dún mẹ́fà wàá mú tuntun eléyìí ní lọ́dún mẹ́sàn-án èyí bá yẹ ṣe yí wí òun ni ọmú. so bí o ti rí nù. akramakumullah. eléyìí tí ó á kù tọ kọ́nsálẹ̀. baba. ẹ fún mi lọ́jọ́ kan. ó kẹnu. ẹ fún mi lọ́jọ́ kan. òun ni ọ̀rọ̀ alukur'an. tọ kọ sísàlẹ̀. ẹ ń bẹ nínú ẹ baba. wípé ìbéèrè mẹ́ta iná àlọ́kọ́ bẹ́ẹ̀. odidi ni. alákọ̀ọ́kọ́ ó ní alukur'an. ìjẹ́ èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ kalẹ̀ àbí èdè Lárúbáwá. èdè wo lọ́lọ́run fi sọ kalẹ̀ fún Ànábì Muhammad kó tó di èdè Lárúbáwá. ó ti yé. naam. ọ̀kan nù. alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì èdè tí a máa sọ lálìjánná. èdè wo la sọ lálìjánná. èdè wo la sọ lálìjánná. èdè ẹlẹ́ẹ̀kẹta èdè wo ni àwọn ará. inú sàárè babadẹnu sàárè. ni wọ́n máa sọ. èdè wo làwọn màláíkà máa fi bá wa sọ̀rọ̀. wọ́n máa bá wa sọ̀rọ̀. àwọn máa fi dáhùn. ó di mẹ́ta. ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin ló wá pé ọ̀rọ̀ Isra wal Mi'raj. ìjà nàbì rí Ọlọ́run sọ wọn àtọ́lọ́run jọ dúró báyìí àbọ̀ wọn àtọ́lọ́run ọjọ́ dúró báyìí. ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin tó kọ́ mi wọn wá gbé yín wá máa lónìí yọ̀ǹda mi. báyìí lónìí. ẹ mú ọjọ́ míì fún mi pẹ̀lú ògùn Ọlọ́run Ọlọ́run ó sì bá wa yóò bá wa yanjú rẹ̀. a yan méjì pẹ̀lú ògùn Ọlọ́run bá wa yanjú ẹ̀. Ọlọ́run jẹ́ àríyìn fẹ́. torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìjọ wọn àtọ́lọ́run jọ dúró. sọ̀rọ̀ lọ́hùn. yóò ti bá wọn kàmá kọ́ bá kawusayni àwọn adìnnà òun Dubai Ọlọ́run náà ti Dubai Ọlọ́run wa ń bá sọ̀rọ̀ òun náà ń bá. àyà tá a rí wọn láti wà confused. Ọlọ́run sọ̀rọ̀
gbogbo ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ọ̀yàn fún wa àwa ọjọ́ kan fún àwọn eléyìí lọ́tọ̀ kọ́lọ́n kọ́ san ilé san rẹ̀ ọlọ́run mọ́kọ̀ fún wa. salamu aleykum. naam alhamdulillah adúpẹ́ fún bàbá wa àgbà Maulana Asadul Wa'izin ìmọ̀re ìmọ̀ tó lálàáfíà ìmọ̀ tó yanjú bàbá ti já mọ̀ yín pé gbogbo àwọn ìmọ̀ tó ti kẹ́ fún tí wọ́n ti parọ́ mọ́ Ànábì Muhammad bàbá mi ọ̀dàálẹ̀ mú tuntun ọlọ́run jára àwọn àlùfáà apẹ́sí ọ̀la la ilaha illallah ọ̀la Muhammadu rasulullah bàbá wa àgbà mẹ́rin àwa bàbá wa àgbà lágége ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ alùbáríkà Ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí àwọn àlùfáà tí wọ́n bá parí gbogbo ọ̀rọ̀ báyìí wọ́n wà ní Allahumma arina al-haqqa haqqan járí òdodo wájà gbà lódodo warzuqna tiba'ahu wa arina al-batila batila warzuqna shinabahu ọlọ́run abẹ́ọ́ inú ògo rẹ̀ àtàánú ẹ̀ bàbá wa àgbàlá gègé ọlọ́run mọ́ fìkan sàláfíà wọn sí ọlọ́run dákun bá wa sàlékún àláfíà fún wọn sí ọlọ́run gbé wọn lékè ọ̀tá bọ̀ ṣe ń gbé wọn lékè jájẹ ọjà jálẹ̀ bísímìláì kan ìlàfi bàbá wa àgbàlá gègé lónìí bàbá wa àgbà táyé ṣe tí wọ́n ń jẹ́ ọmọ bàbá lágége bàbá náà kó wọn sínú àtàwọn tá à ń jẹ́ olólùfẹ́ wọn ọlọ́run já máa bẹ inú ayọ̀ àtàláfíà ara bísímìláì ìlàfi bismillahir rahmanir rahim ìlàfi qurayshin ìlàfihim rihatash-shayb alẹ́dà àtàwọn mi jóhin wa amúnà mi káwọ́. a tó lọ ẹ bá ń béèrè yìí mo béèrè ẹ mo ti béèrè ẹ ń jò ní ààrẹ ní dáhùn. a ti ń gbọ́dọ̀ àlẹ́ ti báyìí. mo wá fẹ́ kẹ́ ẹ bá ń béèrè ẹ mo sì fẹ́ kẹ́ ẹ bá ń fan kí àfa àti oṣù mídíà yìí. kó cast. kọ́ bá ń gbé káàkiri bẹ́ẹ̀. mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo mùsùlùmí ayé. kí ni ìbéèrè o. ẹ mú àyà wa tọ́lọ̀ ti ní kí a máa wo àkáǹtì iṣẹ́ oníṣẹ́. ó parí. àkáǹtì iṣẹ́ oníṣẹ́. tọ́lọ̀ ti ní a máa dájọ́ fún ẹni tí ń ṣiṣẹ́ ẹni tó orí tí ń mutí lóòótọ́ orí tí ń jalè orí tí ń ṣe ṣìnà orí tí ọ̀ka mọ́nbiwá tí ò da. ọ̀ka mọ́nbiwá tí ò da ó ti yé wa. ẹ mú àyà wa tọ́lọ̀ ní adájọ́ ohun tí ń ṣe ni fún. kádájọ́ mutí. kádájọ́ ọ̀nà fún bẹ́ẹ̀. sẹ̀rí àtọ́lọ̀ ń bá ní adá fọlọ́tí ó ti yé wa òun ládàá fún. o ti ọlọ́run wa gbé sẹ̀ríà kan wá nú Al-Qur'ani fún ọlọ́tí sẹ̀ríà rẹ̀ náà ni ká sọ fún wípé n tó ń ṣe yìí o bọ́ bá ṣe é bẹ̀ kú o. padà kì í sọ̀nà. bẹ́ẹ̀ yẹn bá ṣe é bẹ̀ kú o ó ṣe é ṣe kọ́ mọ́ra àná ọlọ́run ìkìlọ̀ ló kìlọ̀ fún ọ gbọ́dọ̀ sọ fún yàn wípé ọmọ náà ni ọ gbogbo ẹni yòówù tó bá sọ fún yàn wípé lágbájá ọmọ náà ni ọ òun tó wọn lè pàdé àná ọlọ́run. tọ́ subhana rabbika. rabbil izzati amma yasifuna bẹ́ẹ̀ rí wá bọ̀ bá rí.